fa kára ọ̀rọ̀ wa kó sì túrọ mọ́ wa. Bàbá. Dúró díẹ̀ náà. Bàbá ẹ fẹ́ wọlé ọjà ti bọ́ọ̀sì tó. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kò yé mi bàbá o. Níṣẹ́ àgbẹ̀rẹ̀ wà ní EFCC ní SARS níbi kí ni mo ṣe fún wọn. Padà EFCC SARS ló dá aláàbò lọ́wọ́ agbára sókè báyìí. Mo ti wọlé tó fá ọkàn yóò balẹ̀ ni. Ó yá mú kan bá fárí gbólóhùn. Ọ̀dọ̀ wa ni a máa ní ti ṣe tiẹ̀. Jesus is Lord. Ó tó torí ọlọ́run. Láàkàn mi ni bàtà ń ké tó gbùfẹ̀. Odù tó jáde sí ẹ̀yìn ojú máa yá sí. Àwọn akọ́kọ́ ti wí. Ó ní ààyè. Yahoo ni babaláwo olè ní federal government. Adé fún Naira Marley nígbà tí ń tì kò yí bọ̀ wálé ayé. Aṣọ sopi ló mú bora. Ẹ̀wù kùtà ló wọ̀ sọ́run. Ó ní gbogbo ọ̀rọ̀ bí ọ̀rọ̀ kíkẹ́ sí bá ń blow my mind. Ó Lord of mercy máa pa wọ́n. Ó ní pàmòpàmò ìgbẹ́gbẹ́rẹ́ environmental ìmúwèrè. Ọbásanjọ́ ti wọ súùtù láíláí. Iṣẹ́ yẹn ẹ bá mú. Ẹ ṣe wọn yìí ya. Iṣẹ́ Malias. Àwọn ti gbé fọ́tò láti dá lóṣù báyìí. Jésù. Mo tẹ̀sẹ̀ lẹ́bọ̀. Gbà lọ́wọ́ mi jáde. Ó lé everybody. Ẹni lè mọ bá ṣáà ní kàrà o. Bàbá.